Ọlọ́run ni ó máa bá wa dá ikú òjijì dúró ní láàrin àwọn òṣèré báyìí o. Ọ̀fọ̀ ńlá mà tún ti wọlé Ibrahim Chatta, ọmọ rẹ̀ ọkùnrin náà tún ti jẹ́ Ọlọ́run nípè. Ibrahim Chatta, ọ̀kan lára àwọn àgbà òṣèré, mà tún ti sọ ọmọ ẹyọ kan nù o. Èyí mà wá lágbára o. Yínká TNT àti Òbésèré ti ṣe engagement o, tí àwọn ènìyàn mọ̀ sí ìgbésẹ̀ àkọ́kọ́ sí ipa ìgbéyàwó. Àwọn méjèèjì ti ń múra ìgbéyàwó lórùka báyìí o. Àwọn lẹ rí tí wọ́n wọ àǹkóò yìí. Èwo ló tún ṣẹlẹ̀ gangan? Irú àjálù burúkú wo tún wá ní eléyìí tí ó tún ṣẹlẹ̀ sí Ibrahim Chatta? Àfi kí Ọlọ́run kó kó àwọn òṣèré ilẹ̀ wa yìí yọ o lọ́wọ́ ikú òjijì tí ó ń ja ọmọ gbà lọ́wọ́ wọn báyìí. Ọ̀fọ̀ ikú ọmọ náà mà tún ti ṣẹlẹ̀ sọ́kan lára àwọn òṣèré ilẹ̀ wa ní Ibrahim Chatta. Tí Péjú Ògúnmọ́lá ni à ń rí tí à ń sọ, tí a kò tí ì ka ọ̀rọ̀ náà tán nídìí rẹ̀, tí a kò tí ì ka ẹnu nídìí ẹ̀. Àfi àjálù mìíràn sì ṣẹlẹ̀ sí ọ̀kan lára àwọn àgbà òṣèré náà, Ibrahim Chatta. Òun fúnra rẹ̀ ló fi ọwọ́ ara rẹ̀ gbé ọ̀rọ̀ yìí sí orí ìkànnì rẹ̀ o, tí ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé ọ̀dọ̀ rẹ la ti wá, ọ̀dọ̀ rẹ la máa padà sí, ọ̀dọ̀ rẹ náà ni a ó padà sí. Ìwọ Ọlọ́run mi, ìwọ ló ní ọmọ náà o, ìwọ ló sì mọ ohun gbogbo. Ọmọ mi àtàtà, jọ̀ọ́ máa sinmi lọ láyà olùgbàlà rẹ o. Akọni ni ẹ́. Bẹ́ẹ̀ ni Ibrahim Chatta sì fi àmì ẹni tí inú rẹ̀ kò dùn sí abẹ́ fọ́tò náà. Láti ìgbà náà sì ni àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ ti ń jáde tí wọ́n sì ti ń kí i, ni wọ́n wí pé Ọlọ́run yóò tẹ́ sí afẹ́fẹ́ ire o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní gbé sórí ayélujára káàkiri, pàápàá jùlọ àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀. Àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ náà sì tún bá a kẹ́dùn bí wọ́n ṣe ń kẹ́dùn pẹ̀lú rẹ̀, tí wọ́n sì ń gbàdúrà wípé Ọlọ́run ọba kó jọ̀wọ́ kí ó bá wa dá ikú òjijì dúró láàrin àwọn òṣèré o. Eléyìí pọ̀ o, kí la ṣe? Èyí ti pọ̀ jù, ṣàánú wa Ọlọ́run. Láriwo àwọn òṣèré ń pa báyìí o. Lára àwọn òṣèré tí ó ti bá Ibrahim Chatta kẹ́dùn ikú ọmọ yìí, lára wọn ni Dayọ̀ Amusan, Wùmí Toríọlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré. Níṣe ni wọ́n wàásù fún òṣèré yìí wípé kí Ọlọ́run bá wa pẹ̀tù sí i lọ́kàn, nítorí wípé láìpẹ́ yìí ni Ibrahim Chatta mà tún sọ àkọ́bí ọmọ rẹ̀ nù, tí ó sì ṣàlàyé nígbà náà wípé àìsí owó ní ọwọ́ òun nígbà tí ọmọ náà ṣàìsàn ni ó rékọjá o. Àmọ́ ọmọkùnrin kan ni ó mà tún ti pàdánù báyìí o, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ti yóò pẹ̀tù sí nínú o. Kí Ọlọ́run bá wa dá ikú òjijì dúró láàrin àwọn òṣèré. Kí Ọlọ́run kó sì bá wa pẹ̀tù sí Ibrahim Chatta nínú o. Kí Ọlọ́run sì bá wa dá ikú òjijì dúró o. Ikú tí ó ń já ọmọ gbà lọ́wọ́ àwọn òṣèré yìí, kí ó bá wa dá dúró láàrin àwọn òṣèré. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà fún un báyìí. Ṣé kìí ṣe ìròyìn mọ́ wípé Òbésèré àti Yínká TNT máa fẹ́ ṣe ìgbéyàwó lórùka, gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe ń pariwo láti ọjọ́ yìí wá? Àwọn méjèèjì ti gbé fọ́tò ara wọn sí orí ayélujára báyìí o. Níṣe ni wọ́n wọ àǹkóò. Níṣe ni wọ́n tiẹ̀ sọ wípé introduction done and dusted, àti gbé ìgbésẹ̀ àkọ́kọ́ o, marriage ló kù. Báyìí mà ni àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ kòbákùngbé o látàrí ìgbéyàwó ìgbésẹ̀ tí Òbésèré àti Yínká TNT fẹ́ dánwò báyìí. Wàhálà ńlá mà ti bẹ́ sílẹ̀ lórí àfẹ́ra òfẹ́ra o, tí gbajúgbajà olórin nì Abbas Akande, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Òbésèré, àti ọmọbìnrin tí ó máa ń fi aya fúnni lórí ayélujára lórí ìkànnì rẹ̀ o, ìyẹn Yínká Àtàndá, tí àwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Yínká TNT. Ṣàdédé ni a rí gbọ́ wípé Yínká TNT àti Òbésèré náà fẹ́ ṣe ìdàpọ̀ mímọ́, tí wọ́n sì gbé ara wọn sí orí ayélujára pẹ̀lú fọ́tò ọ̀jọ̀kan tí àwọn ènìyàn rí wípé wọ́n gbé ara wọn sí orí ayélujára. Báyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń wá fún Yínká TNT wípé aláìlójútì ènìyàn mà ní ọ́. Ṣé ìgbéyàwó báyìí ló kù ẹ́ kù? A lè gbà kí ìwọ fẹ́ Òbésèré o. Bí ọmọkùnrin kan bá bọ́ sí orí ayélujára, ó bá kọ́mẹ̀ǹtì ni ó bá wí pé kí ni ó tiẹ̀ máa ń ṣe ẹ̀yin obìnrin orílẹ̀-èdè wa yìí, tí ó jẹ́ wípé gbogbo ilé ọlá báyìí ni ẹ fẹ́ máa ń kí ẹ wọ̀. Bí ó bá sì ti dàrú báyìí, níṣe ni ẹ ó fi ẹsẹ̀ fẹ́, tí ẹ ó jáde padà. Ọmọkùnrin náà fi kún wípé ǹjẹ́ o mọ iye ọmọkùnrin tí ó ti gbé ẹ sùn yàtọ̀ sí àwọn tí ó ti bí ọmọ fún o? Kò sí àyè fún ọ. Olólùfẹ́ Òbésèré kò lè fi àyè sílẹ̀ fún ọ. Kí a la ojú wa sílẹ̀ báyìí kí Òbésèré sì gbé ẹ wọlé ní aya.
tọ́ ni Yínká TNT náà bá jáde síta ló ń fún oníkálukú ní wòtòwòtò. Ó ní ẹ lọ́ọ́ fi ọkàn balẹ̀ o, ẹ lọ́ọ́ fi tiyín ṣe tiyín, èmi ni mo sáà ní ara mi, èmi mo sì ní panla bẹ́ẹ̀ mi, iyọ̀ tí ó bá sì wù mí báyìí ni mo lè fi kàn án. Ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run o, ẹ jẹ́ kí n gbádùn ayé mi o, bí ìdàpọ̀ yìí ò bá tiẹ̀ dàpọ̀. Ọ̀wọ́ ìgbádùn díẹ̀ tí mo ti ń gbádùn ara mi lọ́wọ́lọ́wọ́ yìí, ṣé ẹ̀yin kò rí wípé ó mú inú mi dùn, bẹ́ẹ̀ ni ó mú orí mi wú pẹ̀lú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kí n gbádùn ayé mi gidigidi. Èmi ni mo ní abẹ́ mi, èmi ni Ọlọ́run jogún abẹ́ mi fún. Ohun tí ó bá wù mí báyìí ni mo lè fi abẹ́ mi dá lára o. Ẹ̀bùn ni fún mi láti ọ̀run wá. Ìdí èyí, ẹ jẹ́ kí n jayé orí mi. Wọ́n ti gbé fọ́tò tí wọ́n fi ṣe engagement òun àti Òbésèré ti gbé fọ́tò rẹ̀ báyìí o, tí àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní kí i ní mẹ́sàn-án mẹ́wàá kú oríire.